kókó ẹ̀sùn mẹ́rin tí wọ́n fi kan awakọ̀ Anthony Joshua nílé-ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ti ṣàlàyé kókó ẹ̀sùn mẹ́rin tí wọ́n fi kan awakọ̀ Lexus SUV tí Anthony Joshua àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì wà nínú rẹ̀, èyí tó ní ìjàmbá lọ́nà márosẹ̀ ìlú Èkó síbàdàn ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí. Lánàá ọjọ́ kejì oṣù kínní ọdún 2026 ó ní awakọ̀ náà Adéníyì Káyọ̀dé ó mọ̀ ló mọ̀ fojú balẹ̀ ẹjọ́ májísírèètì tó wà nílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n fi kan awakọ̀ náà ni pé ó wa ọkọ̀ náà lọ́nà tó léwu, èyí tó ṣokùnfà ikú àwọn èèyàn. Eléyìí ni ìgbìmọ̀ olùpẹ̀jọ́ ó mọ̀ ló mọ̀ sọ pé ó mọ̀ tako abala 5(1) òfin ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀ ti ọdún 2004. Ẹ̀sùn kejì tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Káyọ̀dé ó ní ẹ̀sùn àìbìkítà àti wíwa ọkọ̀ ní ìwàkuwà, èyí tó lòdì sófin ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀ ti ọdún 2004. Wíwa ọkọ̀ láì náni nǹkan tó lè ṣẹlẹ̀ ní ẹ̀sùn kẹta tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Káyọ̀dé, àti pé wọ́n ló tún ṣàkóbá fáwọn tó wà nínú ọkọ̀ náà tí wọ́n fi farapa. Lábẹ́ ẹ̀sùn yìí kan náà ó ní wọ́n tún ti sọ pé awakọ̀ náà ó ba dúkìá jẹ́, èyí tó lòdì sí abala 7(1) òfin ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀ ti ọdún 2004. Ẹ̀sùn kẹrin tí wọ́n fi kan awakọ̀ Anthony Joshua ó ní pé ó ń wa ọkọ̀ láì ní ìwé ẹ̀rí ìwakọ̀ tó yanrantí lọ́wọ́, èyí tó lòdì sí abala 10(1) òfin ọ̀nà márosẹ̀ ìjọba àpapọ̀. Lẹ́yìn ọ̀rẹyìn ilé-ẹjọ́ fún awakọ̀ náà ní bẹ́ẹ̀lì pẹ̀lú mílíọ̀nù 5 náírà àti onídùúró méjì. Ilé-ẹjọ́ ní ọ̀gbẹ́ni Káyọ̀dé yóò wà ní àhámọ́ títí tí yóò fi pèsè nǹkan tí ilé-ẹjọ́ ní kó san fún bẹ́ẹ̀lì rẹ̀. 20 oṣù kínní yìí ó ní ìgbẹ́jọ́ òní yóò tún wáyé o. kọ́lọ́ ọba Elédùmarè kó máa pa àlọ́ àti àbẹ̀mí àti ìmọ̀ o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, lágbára Ọlọ́run èmi àti ń rí àní sìnrìn ní ọdún tuntun o.